Hello. ọmọ pé wọn ò ní ìdí ọ̀nà ìfà Hello ma. ẹ̀ka lẹ́sà Ẹ parẹ́ dùn yín o. lókè sà ọmọ ẹgbẹ́ gbà mí ní mọ̀ràn mi sà Àgbọ̀ yín dáde bá wa sọ̀rọ̀ sókè. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà Mo ń gbọ́ yín sà. ẹ̀yìn sà À ń gbọ́ yín bàbá mi. ẹ̀ ṣé nǹkan kan ló ní nínú márùn-ún mi sà Yes sir. so mo pè é náà dábì 6 months sẹ́yìn tí mo sọ fún yín pé láìpù mi mo sọ fún yín pé gbogbo alẹ́ bá ìgbà àdìgbẹ́ tán ní máa lọ sí ìlú náà tẹ́ bá rántí sà Ẹ̀yin lè rántí kì í ṣe pé. ẹ̀mẹ́rin sà. Ọ̀rọ̀ ayé tèmi gíngùn àmì mo máa ń gbàgbé tó ẹ̀. kó nǹkan sọ̀tẹ̀ ẹ̀dà látà ìgbà yẹn ẹ̀ka lọ ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀rọ sọ fún ọ́nlẹ̀ pé Ẹ̀ṣẹ̀ mọ́rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ ni o. A lè rántí mọ́ sá o. Ẹ rí i kí mo ti jẹ́wọ́ fún yín ọ̀rọ̀ ayé tèmi gíngùn àmì mo máa ń gbàgbé. ó lè yẹ yíta Yes sir. mo kàn fẹ́ kọ́ sẹ́yìn ìgbà tí mo sàlẹ̀ fún yín gbà yẹn nǹkan sókè kan mo láti sàlẹ̀ ní èmi àti ẹ̀ ti jẹ́ pé àtijọ́ ká wípé 23 years ní àti ẹ̀ ti jọ wà sẹ́gbọ̀n mi kà Bẹ́ẹ̀ ni sà. nígbà tó dé péjì kan mo kàn ní kó change bí kò jẹ́ tẹ́lá lẹ́dà yìí kò kó orí sọ́ọ̀tì alẹ́ lẹ́dà yìí ìgbà ó lọ ń gbà yẹn bí kò lọ kó mọ̀ ń lọ tó 4 or 5 months mo kàn dáhùn pé kí ẹni tó bí ìjọ rẹ ni bọ́ ó wá ronú bẹ́ẹ̀ máa fẹ́ máa rìn lọ́wọ́ ronú pé ìwé ní ìdí ìjọ rẹ báyìí ìgbà sẹ́tí mo lé sẹ́rí ilé ìgbésẹ̀ bá ń lo obìnrin kò dákẹ́ máa lo obìnrin pé àyè ńlá ìyẹn ńlá ìgbàdúgbàdà wọn ni láàṣọ àyàn lọ́sọ̀ mi bẹ̀rẹ̀ fún táwọn mo fi lé bẹ́ẹ̀rù mi gan tí bá ló tó bá àwọn tó ń dà wọn táwọn tó ń jáde pé lọ́kàn wò pé kí náà lè bàárẹ̀ náà lọ ìgbà àmàlà ẹ̀ṣọ́ níbi bẹ́ẹ̀ pé ìjẹ́ kankan náà ọ̀kà fúnfún wà ní ọkọ wọn náà ó tó sùn mẹ́ta sẹ́yìn báyìí wọn lọ sẹ́ẹ̀sì tí máa bẹ lára lẹ́yìn kó tó ìtẹ̀lẹ̀ bẹ̀ pẹ̀lú bá pàṣẹ bẹ̀ àwọn ìdá pé ìrẹsì méjì pé àwọn ajá tá a jẹ́ ìyàwó wòlíì ẹja ẹgbẹ́ bẹ̀rẹ̀ ọ̀fọ́kù àwọn ẹgbẹ́ tẹ̀lé àwọn pàṣẹ ní ìgbà kọ́lá àwọn kìí ṣoló ilé wọn sáà ń gbé jáde kó sọ́ọ̀tì nǹkan kọjá sí ilé nìkan ti ẹ̀jọ̀ fún un nípa pàṣẹ mo kókó máa sọ́ọ̀tì àwọn ọmọ ọ̀tá bẹ̀bẹ̀ ó kúnlẹ̀ ó sọkúnsọkún ọ̀rọ̀ tó sọmọ ìyá fámìlì rẹ̀ máa fi òṣìṣẹ́ fámìlì rẹ̀ náà bá sọ̀rọ̀ bá ọkọ̀ gbọ́ tiwọn fámìlì náà bá sọ̀rọ̀ kọ́ gbọ́ bàbá wọn kò tóbi mẹ́sẹ̀ tó bá tiẹ̀ lọ́kọ̀ ọ̀nà tó bá dúró ojú ẹni ọ̀kan ìlú kan ọ̀dá èèyàn bẹ́ẹ̀ tẹ̀ dáa gan wọ́n ń gbé àbọ̀pọ̀ ìwọ̀n tí wọ́n kàn lọ ìnáwó sí ẹ̀rìn ọmọ ọmọ sọ̀kọ̀ jáde fún wọn lọ so mọ́kà sọ́jà tó ń gàtí ìfẹ́ mọ́kì kẹ̀mọ́ ìta ìlú. ẹ lò sà. mo gbọ́ sà. Ẹ farabalẹ̀ máa sọ̀rọ̀ kálíbà àgbọ̀yìn dáadáa àti pé níbo lẹ̀ ń lọ gan bàbá mi ní ṣókí báyìí sà. ibi tí mo ń lọ ni pé látara ni ó bá sọ̀rọ̀ ẹ tó ti sáṣọ́ọ̀ṣì rẹ pé tí wọ́n ti gbé tó pọ̀ àbẹ́mà wọ́n padà bẹ̀rẹ̀ oníkejì ó ṣe kí wọ́n máa lọ ní ẹ̀mejì kí wọ́n máa lọ ní wẹ́ẹ̀dì àti fáìdì níwà ẹ̀dá ti bẹ̀rẹ̀ lẹ́tà nìyẹn. ó tún mọ̀kàn tó wá rí ni wípé ní ti báyìí bí kọ́ yọ lọ ṣọ́ọ̀ṣì mẹ́mi lọ́wọ́ láti jẹ tábà ní ètò ìdìpọ̀ ńlẹ̀. wọ́n mọ̀kàn àti ń lọ láàárọ̀ ní kò máa jẹ́ láàárọ̀ tèmi ni màdéládé àsọtú ìfẹ́ ti ní ẹbí láti àsọtú tó ti bọ̀ sẹ̀lẹ̀ lọ. ẹ lò sà. mo gbọ́ sà. lórí mi ò gbọ́ yín dáadáa ọ̀dẹ̀ tí n ta lè ṣe sí yẹn n tí mo fẹ́ sọ ní sà bàbá mi kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ báyìí ìyàwó yín lọ chọ́ọ̀chì jù báyìí lẹ fẹ́ sọ lórí ètò àbí. mo sọ fún yín wípé yóò jáde lálẹ́ báyìí kò kànú kó jẹ́ kó kò ní dágbére yóò gbó. níbo ló máa ń lọ. ìlú ọ̀nà kókó ojú máa lọ kò tí ì yé mi gan fún. bó ni ìyàwó tí yóò ṣe kó lẹ́gbẹ̀ẹ́ tí yín lálẹ́ tí ó dẹ̀ kó nulẹ̀ awádé ńjọ́ kejì àbí kò kí ń sùn bẹ́ẹ̀. nínú ẹ̀mí ẹgbẹ́ ó tún náà lọ ní ìṣẹ̀dá wọ́n á jẹ́ kó yẹ níbi tó ń gbọ́ wọ́n ti dúró ìdẹ̀fẹ́ àbí sọ máa ń sùn bẹ́ẹ̀ àbí wọn kì í sùn bẹ́ẹ̀. nígbà ní máa ń sùn. marriage yín ti pọ́dún mélòó báyìí sà. 23 years. 23 years ó tiẹ̀ ti dá. ẹ ti bímọ mélòó fúnra yín sà. sà. ẹ ti bí ọmọ mélòó fúnra yín. àti bí ọmọ mi kọ́ máa fọ́ lọ́mọ bó tó sì so sísẹ́ wọ̀ yẹ. ṣé bí christian lẹ́yìn méjèèjì sà. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ẹ ṣé kó máa lọ church ni ṣé ẹ fẹ́ kó máa lọ church ni. ẹ̀kọ́ ni mo ń sọ sà títí mo sọ ní wípé tí ìbá jẹ́ ń lọ bí kan ọkọ mi báyìí ni mo ń lọ kò ní sọ bí kí n lọ yóò lọ. ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ sàdáde. ìgbó tó sí friend. oṣù mẹ́fà sẹ́yìn báyìí. ẹ̀ta. wọn kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. obìnrin tó lẹ́gbẹ̀rẹ̀ yóò fà bẹ́ẹ̀ ni. ẹ pè ìyàwó yín kí ló ṣẹlẹ̀ tó ń ṣe báyìí tẹ́lẹ̀ náà
ìgbéyàwó ogún ọdún àti ẹ̀gbọ́n mi bàbá mi kí ni èjì àkọ́bí yín Yóò 23 years. ṣọkùnrin àbóbìnrin Obìnrin. ẹ̀pọ̀ náà sọ̀rọ̀ náà Èmi àti gbọ́ ìyàwó sọ̀rọ̀. yín kejì nìyẹn ẹ̀pọ̀ náà sọ̀rọ̀ náà ẹ pè sọ̀rọ̀ àwọn ọmọ yín sọ̀rọ̀ jàre ayẹgbọ́n mi o ayé ìjọ ni bàbá àti ìyá ń jà ẹ má jẹ́ káwọn ọmọ ẹ má jẹ́ ń tàn yín o wọ́n mọ̀ sí ti kódà kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ jà wọ́n ti mọ̀ pé ẹ fẹ́ jà bẹ́ẹ̀ mo sọ fún yín àkọ́bí yẹn jẹ́ kó náà wà ń bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ìyá rẹ̀ ṣe bẹ́ẹ̀ látòṣù 6 sẹ́yìn ẹ̀yin méjèèjì kò ní jẹ́ dùnú àwọn ọmọ yẹn sà kẹ́ wá sọ pé ẹ̀yin méjèèjì ń sìn ìgbéyàwó yín forí sánpọ̀n náà ẹ pé ọmọ tó jẹ́ àkọ́bí tí yín tó jóbìnrin yẹn Ọlọ́run ní sọmọ yín lọ́ta yín náà ẹ pé kí ló ṣẹlẹ̀ tí ìyá yẹn ṣe báyìí kì í ṣe pé ìyàwó yín lọ sùn bòmíì chọ́ọ̀chì náà ló máa ń lọ àbí. Èmi ò ní sọ pé ṣọ́ọ̀ṣì ló ń lọ. Mọ́ tó ṣẹlẹ̀ ẹ ṣe mítìn pẹ̀lú ìyàwó yín àtọmọ yín yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọmọ mi wà ní school sà. Ọmọ mi wà ní school. ẹ yóò wálé náà ni ṣó ti yé yín sà torí ẹnu yín káyàwó tí yín mọ́ nìyẹn ó dẹ̀ máa ń fọ́ tó bá ń ṣẹlẹ̀ bí léèrè náà tó bá ń ṣẹlẹ̀ ṣé bó láwọn ẹ̀gbọ́n ṣé kò láwọn ẹ̀gbọ́n kankan ni sà. Èmi náà làkọ́bí. Àwọn àbúrò ẹ̀ ń kọ́. Àbúrò wo náà ni. ṣó láwọn òbí. Ìdílé ẹgbẹ́ ẹ̀sùn ìdílé fi ẹ fi gbogbo yẹn lẹ̀ ẹ jẹ́ kí ọmọ yín wálé sà ẹ jẹ́ kí ọmọ yín wálé ọmọ age 23 ọlọ́mọdé àlọ́ ọmọ tó ṣubú ní oyún tó ti yẹ yín mà sà ẹ pè wálé ẹ fẹjọ́ ìyá ẹ̀ sùn ó nọ́mà bẹ́ẹ̀ tára ilé ẹ bá lẹ́nu wọnú ó lẹ́sẹ̀ ni ẹ fẹjọ́ màmá ẹ̀ sùn kí ló ṣẹlẹ̀ níbo nìyẹn ẹ ń lọ bá mi bí léèrè torí ẹ ti wo ogún ọdún àti ọdún 3 nínú ìrìn àjò ìgbéyàwó kò ní dákẹ́ ṣiṣẹ́ àṣejẹ tí eyín má jẹ́ ń tàn yín kò ní dákẹ́ ṣiṣẹ́ àṣejẹ wọ́n ti bí ọmọ 6 fún yín ibi tí ń sọ̀rọ̀ débẹ̀ yẹn ẹ kó ti yẹ yín jù bẹ́ẹ̀ lọ ẹ pọ̀ ọmọ tí yín kó jókòó kí ayẹ̀ náà wà ń bẹ̀ mọ́ bá ń bí yẹ́ léèrè níbo ní lọ sùn lálẹ́ sọ̀rọ̀ mi ti yẹ yín sìn. Orí mi sà. Bó ṣe jẹ́ nìyẹn Ọlọ́run ní fi yín lẹ̀ o. Àmì sà.